ló ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ Bàbá ni pé kí ni mo ti mọ̀ LTV8 ni mo ti mọ̀ Bàbá wípé èèyàn máa ṣe fíìmù láyé pé ó fẹ́ wọ̀n ọ̀nà kámẹ́rà pé ó fẹ́ ṣògbóyè actor ni mí èmi tí mo sọ pé wá ṣe fíìmù lélẹ̀ confam mọ́ ọ̀nà búrẹ́dì nígbà kan máa ń post mi wípé ẹni tó jẹ́ kó ń ṣe fíìmù lélẹ̀ bọ́ mo kàn rí ìjọ kan ṣe ó ṣe interview ó ní ọ̀dọ̀ Bẹ́rẹ̀ lòun ti bẹ̀rẹ̀ wọ́n gbà táwọn èèyàn máa ń parọ́ ná fíìmù tí mò ń sọ pé tẹ́jú fíìmù yẹn ni owó agbára Lukman Raji ló ní fíìmù yẹn so àwa ní èèyàn kan tó fẹ́ ṣe bàbá landlord nínú fíìmù yẹn nígbà tá a bá ti ń cast bẹ́ẹ̀ àjọ máa ń cast mọ́ náà wọ́n fi mú léèyàn kan pé ọ̀bọ̀n yẹn dẹ̀ fún ẹnì kan wọ́n fi ní ọ̀kí ní ṣe léèyàn máa bẹ̀rẹ̀ òsì tiẹ̀ ní. nígbà tí Bàbá máa dé ó ti ń gbọ̀n ó tó ń sun mi lábẹ́ súùtù lọ́wọ́ nínú sí yẹn táàjì fíìmù yẹn ló wá agbára kí ló ta fíìmù yẹn Isolac ló ta fíìmù yẹn lọ́dún náà lọ́hùn kí Bàbá kó tó rí wọ́n sìn ṣe èmi ẹ̀fẹ́ bọ́ kí ló dé kò easy pàṣẹ bá act èrò wà pọ̀ lórí set kò rí irú ẹ̀rí kò dáa pé òun máa ń ṣe comedian ní orí stage ní ọ̀tọ̀ ilé kámẹ́rà ló fẹ́ face bẹ́ẹ̀ ló ń sun mi onígbùsùn báyìí ó máa ṣe sẹ́ẹ̀ fọkànbalẹ̀ ó dẹ̀ ṣe sí yẹn nígbà yẹn fíìmù yẹn ó help òun náà ń ṣàdúrà fún mi ni so nígbà mi tó máa post ìjọ birthday mi ó máa ní bọ̀bọ̀ ìrẹ́ kó máa so bàtí mo wá rí pé ó wá ṣe interview wá ní ọ̀dọ̀ ọ̀gá Bẹ́rẹ̀ tí mo ní wáyé táwọn èèyàn rí báyìí ṣáà ò ṣe fi hàn mọ́ ni àbí báwo báyìí táwọn èèyàn máa ń purọ́. kí ni reaction ẹ sí bí ọ̀rọ̀ Òkú Murphy ṣe lọ nínú industry. mo lè káyé èèyàn tí wọ́n fi kó lọ Amẹ́ríkà. nínú industry wa. industry wa jẹ́ pé wọ́n lórúkọ dè ní wọ́n ṣe 20. tó jẹ́ pé Murphy ní sábàbí. confam ìgbà tó wá kú tán wọ́n turn up kó tó dùn mí nìyẹn. ara wọn ni Sọ́yẹ̀rì wà ara wọn ni Fathia wà ẹ pé èèyàn kan náà wà Chidimokeme kan náà Shanty Town. Chidimokeme. no English actor ni Chidimokeme. confam mo sọ fún ẹ lẹ́nìí bẹ́ẹ̀ lọ ipe Mercy Aigbe fẹ́ travel out pé Mercy Aigbe fẹ́ travel out ní ayé ẹ̀ èèyàn mi ni Mercy a close gan Murphy ni Asia mo jọ sí Asia ń gbà yẹn Murphy náà èrò pọ̀ tí mo lè rántí dárúkọ èrò pọ̀ tí wọ́n fi ti ṣe dáadáa fún àwọn kan àdẹ́kí Murphy ló sọ wọ́n di director Murphy ló máa ń lo IBRAHIM CHATTA tó ti yé sìn fún directing gbà yẹn ó ti Murphy ló máa ń lo Báyọ̀ Tìjání ó ti yé sìn pé Báyọ̀ Tìjání fẹ́ direct fíìmù Lukman Raji ni erin lọmọ nígbà kan táwọn èèyàn ń kú pípípípípí Murphy ti gbé ẹbọ ní òwò báyìí torí film industry yìí rí irọ́ ni o ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹni tó bá báyìí sọ bí ọ̀rọ̀ lọ́wọ́ àti Adésọ̀yà Adésọ̀yà computer industry ó ti yé wọ́n máa sọ fún ẹ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti gbé ẹ Murphy ti bọ́ sí ògbé ẹbọ pé àfẹ́ pọ̀ ọ̀dọ́ Murphy kò yẹ kó lè gbàgbé ẹ Ọlọ́run but wọ́n yà pé ẹ̀ṣẹ̀ ní kí ẹ máa ṣe dáadáa mo mọ̀ ẹ́sà ní 2009 ṣe ti yẹn sí so time yẹn èmi àtẹjọ́ wa fẹ́ra wa ṣe ti yẹn sí so all of them act movie and no problem wọn fi sọ́ndà Lukman Raji tó nígbà ìmọ̀ Lukman Raji àjọ wa gan ṣe ti yẹn sí time yẹn wọ́n fẹ́ ya fíìmù kan wọ́n ẹ̀ táìtù ẹ̀ ní ẹ̀ ní dúró àwọn á ní àbúrò Lukman mo ní ọmọ yìí ó ní ọmọ kí n lò fún role lady pé àwòṣe ìdèmú náà kò ní mìíràn àṣìbí director yẹn máa blend ẹ̀ ó wá ń jó nu bedroom gba yẹn orin yìí jáde Azonto mo wá ní ó mọ jójó jẹ́ kí n ya Azonto fún ẹ wá ní ó yà so iṣẹ́ ìtura jáde ó ti blow wọ́n á fẹ́ lọ sọ̀rọ̀ owó ní pẹ̀lú marketer ní Mushin lọ́dọ̀ small world so mo wá pàkì sísàlẹ̀ ọ́fíìsì wọn wá èmi tó tán èsì pé jókòó bébí mi mò ń bọ̀ so èsì ń fẹ́ sí bébí mi nínú mọ́tò èmi dẹ̀ ń sọ̀rọ̀ owó lókè pé àkíní àṣé mákàtà ti rán àbúrò ẹ̀ wá gba nọ́mbà Esther níta àgbà tí ọ̀rọ̀ rẹ̀ gbé ti regbè bọ́yẹ̀ gan jẹ́ fún mi bọ̀bọ̀ àbúrò mákàtà yẹn ó sì gbé àbí nǹkan báyìí pé kí n má bínú àmúyà ìlọ́run tó ṣe nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn small one small to small three tálélé yìí ó wá tẹ nọ́mbà small sórí fún wọn ní small kí nọ́mbà small tó wá lórí fóònù nọ́mbà mákẹ́tà ni Murphy Afọlábí pé small gbé hello small world bóyá mọ̀ pé ìyàwó Kazeem ni Esther ẹni kí ló sọ irọ́ o
mo ṣì ń do lọ́wọ́ báyìí mo fẹ́ ya wèrè ni nígbà yẹn sẹ́ small ló ṣe bí ọlọ́run pé kò sí ẹ̀kọ́ tó a máa ṣe àárín small world léè ní nǹkan alhamdulilayi ó ti yé ó lu agbára mákàtà pé kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà yẹn fíìmù tó yà hour 15 tó gbé lẹ́sà lórí tó yẹ pé omi ẹ̀kọ́ náà ni ní film industry ẹ̀jẹ̀ ká help ara wa ìyẹn kan wà Jeff tó yẹ pé ó wrong gan ọmọ ọ̀yẹ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà pé kí ni gbogbo ọmọ ìyá kan náà ni wa wàá máa ṣe birthday báyìí wọ́n máa post ẹ̀ wọ́n máa tag ẹ̀ wọ́n máa rí o ní àtọ́lẹ̀jẹ̀ wá yíjú báyìí pé àwọn tí wọ́n wúlò tí wọ́n kì í post ẹ̀ wọ́n dá comment wọ́n máa lọ comment síbẹ̀ kí ni yóò dáa ok ń sìn tẹ́ bá post mi tí mo rí màá acknowledge bọ́tà bá post yín ẹni acknowledge wáyé tó rí bẹ́ẹ̀ wáyé tó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn fáwọn ọmọ oníṣìkì ní ọ̀rọ̀ sọ kọ́ máa sọ̀rọ̀ sí wa kí n rán lọ́wọ́ rárá àtọ̀ tí ò lẹ́ kó rí bẹ́ẹ̀ kí ló wà ní gòkè ok lẹ́yìn bá kú ta ní wọ́n ẹ̀jẹ̀ dá ẹ̀rọ post RIP ṣó dáa orí burúkú yẹn lọ stop ẹ̀ ẹ jẹ́ ká rán lọ́wọ́. You are welcome to your favorite show, Unscripted with Jeff Owolewa, aka Tony Montana. You know how we do it on this very show. We don't sugarcoat it. Amanwi konko lójú ọlọ́rọ̀ ni. Yes, unscripted. On the show today, I have the only mafia in our Nollywood industry in the building today. Join me as I welcome Jagaban, KC Jagaban. You are welcome on the show. You are welcome to the show. Jẹ́wẹ́ MC. Ó pọ̀ sẹ́. Dọ́nla ó pọ̀ ló ń bọ̀. I'm really happy to see you on the show today. And ẹ̀yin tèmi, a máa ń gbọ́ KC Jagaban lọ́tún, KC Jagaban lósì. Who is KC Jagaban? Ẹ jẹ́ kàn meet yín. Orúkọ mi ni Kazeem Adesina Ọmọgbọ́láhàn aka KC Jagaban. I'm an actor. Mo dẹ̀ tún máa ń produce, mo máa ń ṣe MC, mo máa ń ṣe oríṣiríṣi kan ní film industry. Ṣé ti rí interview yìí kò ní jẹ́ interview, it's gonna be a conversation because KC Jagaban na my person, na my brother. 100. KC Jagaban ní àwọn táìmù kan kí n fọ́gbà yànga ká fi bẹ̀rẹ̀ straight. Níbi 1990, bí i 1992 or 93 or something like that. Bàbá ló máa ń ṣe ní Ìlúpéjú ní Mushin ní Awóyọkùn side. Of course. Báwo ni ìrìn àjò yẹn ṣe wá látọ̀dọ̀ because bàbá ó wá padà wá di actor. Báwo ló ṣe jẹ́? It's a long story. Ó ní brother kan, ọ̀gá mi ó ti kú sí kí ló wà fọ́rún kẹ́. Àmín. Núré ní Àrẹ̀mú eégún aláré la máa ń pè. So ẹ̀gbọ́n yẹn máa ń gẹrun ní ọ̀dọ̀ mi ní Awóyọkùn. So gbogbo 93, 94 yẹn. So bàtú àti 96 wọ́n á sọ pé fẹ́ ṣe fíìmù wọ́n ní ìwọ kẹ̀ ó lè ráyè ra nù wọ́n máa ń ṣẹ̀fẹ̀ wọ́n ní ó dẹ̀ wọ́n mi kí n máa ṣe fíìmù nígbà yẹn mo fún wọn lówó fún nígbà yẹn mo fún wọn ní 1.5 owó ọ̀hún náà adọ́rọ̀ fi jẹ bírèdà tẹwà Láwóyọkùn ni so bàtà wa bẹ̀rẹ̀ ní 96 la bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ Núré ní Àrẹ̀mú eégún aláré tí ò fine Larry film production 96. Oh, okay. Now from ọ̀dọ̀ Larry, báwo ìrìn àjò yẹn ṣe wá láti ọ̀dọ̀ Larry eégún aláré films dé ọ̀dọ̀ Murphy Afọlábí? Ṣe rí ọ̀rọ̀ Murphy yẹn ó lọ fà o nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo join film industry ẹni tó jẹ́ bí ọ̀gá mi kò ṣe nǹkan dẹ́kọ̀ máa ń ya fíìmù bẹ́ẹ̀ yẹn dẹ́kọ̀ máa ń ya fíìmù ní gbogbo ìgbà ṣó ti yé ń sìn so nígbà tí mo join film industry àwọn tí mo bá ń gbà yẹn mo bá Túndé Dixon. Okay. Olúmídé Ọ̀bọ Kúnlé Afọ́d ọ̀gá mi náà jẹ́ o nígbà yẹn o òdì sí ọ̀gá mi ṣì ni wọ́n o èrò pọ̀ bẹ́ẹ̀ tí mo bá nígbà yẹn so kò dẹ̀ sí ní àwọn táwa ṣe fíìmù àwọn wọn láti tètè rí mi so wá àjọ kan ṣá a lọ ṣiṣẹ́ kan ní sáìbì gọdù ọ̀gá mi ló mú mi lọ so mo wá rí Murphy Afọlábí that was 98 tó ti mo wá láìkí ẹ̀gbọ́n yẹn sọ èdè yẹn ó jẹ́ kí n láìkí wọn gan mo wá ń súnmọ́ wọn mo ṣáà ń súnmọ́ wọn ó mọ̀ wà tó yá mo kàn ní ẹ̀sà àwọn mi kì í máa tẹ̀lé yín ìfẹ́ wàhálà o wọ́n ṣáà sọ èdè yẹn bákan wọ́n náà kò ní mí lọ́ọ̀kan ṣáà mo ṣáà ń tẹ̀lé wọn láti 98 bàtọ́ wá jẹ́ 99 àwa jọ wà bọ̀ ń gbà yàn ọ̀gá mi bínú Larry wá irọ́sẹ̀ onílọ̀bí ọkàn bàtọ́ yá kọ́ àpàrà ìyanjú ẹ̀ so láti 99 yẹn ni màtí wọ́n fi ti jọ wà àtijọ́ lẹ̀pọ̀n gan tẹ́ pé káwọn kan tó blow mo ti mọ̀ wọn kó tó ti pé wọ́n lórúkọ
mo ti mọ̀ kó lọ́ọ́ máa fọ̀run kẹ̀. Àmín. tí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ní industry àwa kan tá mọ̀ wípé kéèsì Jagaban tẹ́ bá rí Murphy ẹ máa rí kéèsì Jagaban wọ́n close débi pé àwa kan tá mọ̀ tí kankan bá ṣẹlẹ̀ location bóyá gbọ́n mi sí omi ò tó nǹkan kan ṣẹlẹ̀ ẹ kàn máa rí kéèsì Jagaban wọ́n kàn máa ní Murphy jẹ́ rí ẹ àwọn kan máa wò pé Jagaban yìí ó ní àyà o báwo ló ṣe ń bá odidi Murphy sọ̀rọ̀ báyìí but a dẹ̀ máa rí pé tó bá ti bá Murphy sọ̀rọ̀ Murphy máa ń gbọ́ Murphy máa ń fún ẹ lọ́wọ́ tiẹ̀ nígbà yẹn báwo ni closeness yín báwo ni relationship yẹn ṣe pẹ́ because time yẹn ó dàbí pàtẹ́ pé nígbà tẹ́jọ́ ń gbélé tí wọ́n bá Murphy sọ̀rọ̀ tó bá fẹ́ bá Murphy sọ̀rọ̀ kan tí Murphy ò bá gbà tó bá ti wá bá kéèsì Jagaban máa ní ẹ má wọrí máa yanjú ẹ tó bá dẹ̀ ti bá Murphy sọ̀rọ̀ Murphy máa gbọ́ kí láṣìírí yẹn. kò sáṣìírí ọkàn mẹ́jú pé àjọ wà láti ilẹ̀ lọ mo dẹ̀ jẹ́ nǹkan tó lóyè àsì because ọ̀gá mi náà lòun náà ọ̀gá mi tẹ̀ ní because mo jẹ́ nǹkan tó lóyè àsì lẹ́yìn pé wo kó ní kí n lọ gbárùn létí àgbà létí tó ti yé so wọ́n fi mo lóyè àsì gan so tí wọ́n á aláyé nǹkan tó ń ṣe yẹn ọ̀dà ó máa gbọ́ sí mi lẹ́nu ọ̀dà irọ́ aláyé aṣọ yẹn wọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe máa wọlé lé ó máa gbọ́ sí mi lẹ́nu so sáàgbó àárín àṣírí kankan tó jà ṣírí tó special àkànláìka ara wa ni so nǹkan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Ok ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú questioning yìí ní industry you have this image of a mafia àwọn tó mọ̀ ọmọ ní kéèsì Jagaban ìgboyà kò kí ń bẹ̀rù anybody kò sí kí actor yẹn jẹ́ Jackie Chan kò sí nǹkan tí actor yẹn lè ṣe tí kéèsì bá fẹ́ bá sọ̀rọ̀ kéèsì máa wojú ẹ̀ báyìí ó dẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ straight ni kí ló máa ń fún ẹ ní liver yẹn kí ló máa ń fún ẹ ní ginger yẹn láti rí pé kò ṣọlọ́run ni ṣèbí èèyàn ni ṣèbí lágbájá ni filẹ̀ máa lọ bá sọ̀rọ̀ sí eight alpha kí ló ṣẹlẹ̀. olóòtú o mọ̀ nǹkan tó fà á. kí ló fà á. nǹkan tó fà á ni pé ojú mi ni wọ́n ṣe dé ṣó ti yẹn sìn most inú wọn ojú mi náà ṣe dé wọ́n dé sí mi lọ́wọ́ ni ṣó ti yẹn sìn gbogbo akọ́lá máa ní star bákan náà ààrẹ lówó bákan náà bọ̀ nínú industry àwa náà ń ṣe dáadáa alihamudulilayi ọpẹ́ ni fún yẹn so gbogbo àwọn tẹ́lẹ̀ gbé agbọ́n lórúkọ yẹn ó ti yẹn sìn ojú mi wọ́n ṣe mú wọn dé wọ́n ṣe wá kọ́ṣẹ́ fíìmù so tó bá wá ní fíìmù tọ́lọ́ ń gbà fún wọn ó ti yẹn sìn inú wa tún máa dùn sí ni bọ̀ bọ́n àti pé wọ́n wá ní fíìmù yẹn kí wọ́n á ní kí n ṣe and again mi fọ́ fún yàn torí kan tí Ọlọ́run bá máa fún mi èèyàn lè fún mi so bá báyẹ̀ tí n bá bẹ̀ sọ̀rọ̀ bákan tó bá ṣe bákan máa fi ẹ́ sáyé ẹ̀ èmi kò ní ta sí ẹ mọ́ bó ṣe wà nìyẹn so sẹ́ńtì mi ò lè wojú ó ti yẹ sọ bá jẹ́ pé ọ̀rọ̀ ṣẹ́ yìí mi ò fò wá mo kọ́ ni kò yẹ yín eléré 90 lèmi ṣó ti yẹ ìsìn mo kọ́ ni kò sí bá bí ẹ̀rọ mo kàn bẹ́ wá so kò sáàtọ̀ náà tí mi lè bá sọ̀rọ̀ pé ó yá olóyè kí ló ṣẹlẹ̀ àwọn fẹ́ lò ẹ̀ ápùn kí ló ṣẹlẹ̀ èyí ló fẹ́ gbà a máa sọ torí kí ni actor yẹn kò ní iṣẹ́ mi iṣẹ́ náà ló ń ṣe so nígbà tí máa fakọ sí fáwọn tiẹ̀ tẹ́ pé ẹjọ́ wà ṣó ti yẹ ìsìn so bóyá jẹ́ nìyẹn kò sí ọ̀kan tó wà ń bẹ̀. now ó ní gist kan tó ń go around ní industry tẹ́ pé ok ìwọ àti bàbá tí kí ni back end story yẹn. bàbá tí ọmọ ìyá mi ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ bàbá tí ni pé kí ni mo ti mọ LTV8 ni mo ti mọ bàbá tí wípé èèyàn máa ṣe fíìmù láyé pé ó fẹ́ wọ̀n ọ̀nà kámẹ́rà pé ó fẹ́ ṣògbóyè actor ni mí èmi tí mo sọ pé wá ṣe fíìmù lélẹ̀ confam mọ́ ọ̀nà búrẹ́dì nígbà kan máa ń post mi wípé ẹni tó jẹ́ kó ń ṣe fíìmù lélẹ̀ bọ́ mo kàn rí ìjọ kan ṣe ó ṣe interview ó ní ọ̀dọ̀ béèrè lòun ti bẹ̀rẹ̀ wáyé táwọn èèyàn máa ń parọ́ náà fíìmù tí mò ń sọ pa tẹ́jú fíìmù yẹn ni owó agbára Lúpọ̀n Rájí ló ní fíìmù yẹn so àwa ní èèyàn kan tó fẹ́ ṣe bàbá landlord nínú fíìmù yẹn nígbà tá a bá ti ń cast bẹ́ẹ̀ àjọ máa cast mọ́ náà Murphy mo léèyàn kan pé ọ̀bọ̀n yẹn dẹ̀ fún ẹnì kan Murphy ní ọ̀kí ní ṣe léèyàn máa bẹ̀rẹ̀ òsì ti ẹni yẹn Murphy àní mo léèyàn kan bọ́yẹn ó mú act gan ó ṣe ọmọ kò act rí bọ̀ tó bá rí kámẹ́rà ọmọ act wọ́n ní pàtàkì education Murphy ní wo irọ́ ni Kazeem ń pàjáre mọ aláàjì mo léèyàn kan tó fẹ́ lò sí ró yìí pé kọ́ bá mi bá Murphy sọ̀rọ̀ pé bọ̀bọ́n yẹn dẹ̀ good gan mo tún lọ bá Lúpọ̀n Rájí ni producer fíìmù yẹn pé ẹ bá Murphy sọ̀rọ̀ pé wọ́n jọ pé wọ́n lẹ́ nìyẹn wọ́n bá Murphy sọ̀rọ̀ ó ṣàgbọ́ ó ṣàṣe sí nígbà tí bàbá tí màá dé ó ti ń gbọ̀n ó tó ń sun mi lábẹ́ súùtù lọ́wọ́ nínú sí yẹn táàjì fíìmù yẹn ló wá agbára kí ló ta fíìmù yẹn Isolac ló ta fíìmù yẹn lọ́dún náà lọ́hùn
kí abati kó tó rí wọn sìn ṣe èmi ẹ̀ fẹ́ bọ́ kí ló dé. kò easy pàṣẹ fẹ́ bá act èrò wà pọ̀ lórí set kò rí irú ẹ̀rí kò dáa pé òun máa ń ṣe comedian ní orí stage ní ọ̀tọ̀ ilé kámẹ́rà ló fẹ́ face bẹ́ẹ̀ ló ń sun mo ní mo ṣe báyìí o máa ṣe sẹ́ẹ̀ fọkànbalẹ̀ ó dẹ̀ ṣe sí yẹn nígbà yẹn fíìmù yẹn ó help òun náà ń ṣàdúrà fún mi ni so nígbà mi tó máa post ìjọ birthday mi ó máa ní bọ̀bọ̀ ìwé kò máa so bàtí mo wá rí pé ó wá ṣe interview wá ní ọ̀dọ̀ ọ̀gá bèrè tí mo ní wáì táwọn èèyàn rí báyìí ṣáà ò ṣe fi hàn mọ́ ni àbí báwo báyìí táwọn èèyàn máa ń purọ́ pé kìíní kan wá ìtẹ́kì ẹ̀ ń sòótọ́ ọ̀rọ̀ pé ẹni báyìí nǹkan báyìí òun ló yẹ kẹ́ ṣe ṣáà ò dá mọ́ nàbí kí ló ṣẹlẹ̀ brọ́dà mi kò tó tàwọn kan ó ju tàwọn kan lọ gbogbo akọ́lá máa ní star dọ́gbadọ́gba bàbá àwa náà ń jẹun alhamdulilayi àtẹ̀yìnṣẹ́ra dánú ayé so bó ṣe jẹ́ nìyẹn. ní táìmù kan tí ọ̀rọ̀ St. Emmanuel tó ń jà ràìnràìn ní industry àwọn marketer blacklist ẹ má lo St. Emmanuel mọ́ ẹ má ṣe gbá ẹ má ṣàwò kíní yẹn affect your St. Emmanuel so at a point a rí pé nígbà tó sì máa padà àwa ń rí àwọn closeness kan láàrin ìwọ St. Emmanuel 220 and kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín. nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti ilẹ̀ èmi àti tẹ̀lẹ̀ ní close power ara lẹ̀ gan-an dẹ́gbẹ́ tí n bá ṣe fíìmù tẹ̀lẹ̀ ó máa ṣe pm ó ti ń ṣe àjọ lẹ̀ nígbà yẹn náà Austin close wàkàn àfààfà ọmọ ìyá mi náà kò máa lọ ṣó ti yẹn sìn ìtẹ̀lẹ̀ náà kí n láti pàdé fíìmù industry láti pàdé àpàdé mi ọkàn ju ìdí iṣẹ́ yìí lọ láfi lẹ̀ so alongside ó ti yẹn sìn onákùnà ṣe tiẹ̀ onákùnà ṣe tiẹ̀ onákùnà bá tiẹ̀ lọ so bá tí èmi àtọ́ sìn àlẹ́ rárá àjọ wà lẹ́yìn ìgbà fàáfà ojú tán so bàtọ́ rẹ̀ tó rẹ̀ paradé so máa lọ ṣe fíìmù kan fíìmù Saheed Èṣù ó ti yé so ó wá location wọn náà ó ṣàkíní akí aṣeré pa akíláàpọ̀ ọmọ ìyá bá everything wọn náà pé òun dẹ̀rẹ̀ ṣe fíìmù kan pé òun fẹ́ kí bóun coordinate táìtù fíìmù yẹn ni àníhun tọ́lọ́hun ò ní. ok tó ti yé wọn náà mi ò táṣú mi tata náà pé normal thing pé ṣé tí mò ń ṣe nìyẹn mo tẹ̀lé ọba ṣiṣẹ́ yẹn so láti gbà yẹn mo rí pé àbọ̀dẹ̀ náà ìzó ti yé la fi jọ ń ṣe so mo rí pé ìyọ̀dẹ́ pé inú ẹ̀ dáa ní sọ pé kò mú live le ẹlòmíì ìsúnmọ́ ní báyìí ni wọ́n máa ń mọ̀ ṣe ẹni so tó bá súnmọ́ yàn ò ní mọ̀ ṣe èèyàn gbà tí mo súnmọ́ rí àkọ́bọ̀ yìí kò ń ṣe kẹ́ni máa ní ó fẹ́ kí everybody náà ga so nǹkan tẹ́mi rí pé ó ṣe bá ṣe lábẹ́jọ́ ṣe mo sọ mi ò ní intimate friend o mi ò ní bestie o mi ò ní bestie torí Ọlọ́run ní bestie mi ṣó ti yé ń sìn but mo tó wá ní pé èèyàn tó ṣe bá ṣe èèyàn jẹ́ pé inú ẹ̀ dáa ni so ó tán ọ̀rọ̀ tẹ̀lé àtọ́sìn wò kàn mí ibi tó ti jọ́ ń bára àbò kàn mí mi ò mọ gbogbo àtọ́jọ́ ń ṣe èmi àjọ wà so mi ò mọ anybody ò ṣẹ mí nínú wọn kò sí ẹ̀kọ́ tó ìtẹ̀lẹ̀ ò ṣẹ mí ìtẹ̀lẹ̀ tó bá ṣe fíìmù tó bá pè mí kò rí mí bẹ́ẹ̀ ni ó ti yẹn sí tó bá ṣe fíìmù lẹ́ẹ̀ni tí ó pè mí kò rí mí bẹ́ẹ̀ ni tó ti yẹn sí bọ́ nǹkan tó ń dùn mí ni pé tí n bá níṣẹ́ pé ẹ̀ ló ìtẹ̀lẹ̀ àfọ ọmọ ìyá mi mo fẹ́ lù ẹ̀ sí fíìmù ó máa discharge wọn ní àwọn òráyè mo dẹ̀ mú torí Austin ló yẹ ń ṣe bẹ́ẹ̀. bóyá kò fẹ́ featured in the same film tí. tó ti yé so kò dẹ̀ sí ní ayé tàwa yìí brọ́dà mi gbogbo a máa kújọ kan tó ti yé Ọlọ́run nìkan ni a máa ṣẹ̀ tí ò ní gbẹ́ bẹ́ẹ̀ bọ́tà àwọn méjì fà mí ò mọ ó ti yé bọ ìbùkún ní fónílàjà tó bá lè fọgbọ́n ṣe tó ti yé ń sìn so nǹkan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn nǹkan tó yẹn fà mí ò mọ mo dẹ̀ fẹ́ mọ̀ kó kàn mí tó ti yé ń sìn. for someone like you tó jẹ́ pé you are close to St. Emmanuel nísìn then ìtẹ̀lẹ̀ náà kò kí n jẹ́ pé. irọ́ àjà o. kí ni someone like you kí lẹ̀ ń ṣe láti rí i pé irú ìjà tó wà ńlẹ̀ yẹn pé ó parí. Jeff ìmùtẹ́yẹ̀ ọ̀sẹ̀ Ọlọ́run wà ń bẹ́ẹ̀ o tí n bá purọ́ Ọlọ́run rí inú mi o mo pé ìtẹ̀lẹ̀ several times pé ọmọ ìyá tàbí kínní náà ó lẹ́yìn náà òun ti gbọ́ mo post náà same thing ó lóun ti gbọ́ so bàtà wọn ti gbọ́ tọ́wọ́n dẹ̀ gbọ́ kò sí nǹkan tí n fẹ́ ṣe sí i ó ti ń sìn ìtẹ̀lẹ̀ tèmi ni Austin tèmi ni tó ti yẹn sìn ó lè ṣe fíìmù kó bá pè mí kò mí pa àjọ wà ó ti yẹn sìn ṣògbó síyàn kan bẹ̀ kó ṣe bó ṣẹ́niyàn máa wà bọ́ mo ti try tèmi mo gbìyànjú pé ìtẹ̀lẹ̀ ayé alájà ní ọ̀tẹ̀ lásìkò pé á fa ọmọ ìyá ó dẹ̀ yà ọmọ ìyá ti tán jà rántí báwọn yanjú ẹ̀ mo tún pọ́ sínú náà owó ti tán kò síyàn kan bẹ̀ so bàbá òsùnkàn tí n fẹ́ ṣe ó ti yẹn sìn bọ̀ ọjọ́ kan ṣá ọmọ àyànjú ẹ̀ bó ṣe wà nìyẹn. Now, my next question is going to go like this. Really, very interesting. Lórí ọ̀rọ̀ Aminatu Papapa
àṣànà Aminatu pàápàá bí story yẹn ṣe lọ báwo ni production yẹn ṣe lọ because mo láwọn time kan èmi náà mo wà lórí set yẹn kó tó di pé a move èmi àti Crack move kúrò lórí set yẹn tá a bá padà wà ọ̀nà kan ti parí fíìmù yẹn gbà tá a dé orí set yẹn la ti ń fìlì àlùbáríkà fíìmù Aminatu pàápàá mo dẹ̀ mọ̀ pé ó nípa ribiti tí wọn náà kó nípa production yẹn bóyá from the story writing or from the production or after production I know that you are part of that success kí ni back end story Aminatu pàápàá. láti ilẹ̀ táìtù ẹni Ògún Àjọbọ. fíìmù Aminatu pàápàá yẹn. bẹ́ẹ̀ ni táìtù ẹni Ògún Àjọbọ a ṣe fún Almaroof. ok ṣó ti yé so nínú story yẹn a fẹ́ ta Fẹ́mi àti Ọ̀gá Bello a fẹ́ ta ńgbà yẹn. ok ṣó ti yé so dípò àjọ wa nípa pé kí ni Bukky máa wá ṣe mo wá ní èmi láìdí àkàn tẹ́bárẹ̀ lè gbọ́n náà kí n sọ̀nà wọ́n á ní onímọ̀ kan ní mo ṣe tí Paso kì nínú album kan tó ní Aminatu pàápàá pé tó bá lè ṣe irú yẹn pé mímọ woman yẹn dáadáa pé tó bá lè ṣe irú yẹn pé wàhálà yẹn máa rí ẹni ni àwòyà sọ fún mákẹ́tà gbé bàbá yẹn náà kó yẹ ká ṣe so mo á mú gbogbo àìdíà woman yẹn wá sínú story yẹn so gbogbo slang tó sọ nínú fíìmù yẹn pátápátá èmi ni mo kó sí lẹ́nu lórí set yẹn. bẹ́ẹ̀ mo sọ fún ẹ gbogbo àṣà tó sọ pátápátá ni pé bóyá ṣe wèrè yẹn ó yá ṣe báyìí gbogbo nǹkan tó sọ pátápátá èmi ni mo kó sí lẹ́nu ó yá sọ báyìí sọ báyìí sọ báyìí. ó yá fún wa ní Aminatu pàápàá àṣànà Aminatu kíní kankan. ó ti pẹ́ mi lè rántí mọ́ ó ti pẹ́ bọ́ lórí inú fíìmù yẹn mo kàn tó sọ pátápátá èmi ni mo kó sí lẹ́nu. wow Ọlọ́run dẹ̀ fi àlùbáríkà sí. lọ́n ṣe àmì sí ó dẹ̀ deliver fine. wow so òde ní orúkọ ẹ̀ ó sì ń gbé lọ up till now tó dẹ̀ ní bàjẹ́. àmín. so kó tó ṣẹlẹ̀ nìyẹn. so now lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma mo mọ̀ pé ìhà tẹ́ kọ tí wọ́n gọ́gọ́ kọ sí Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá one personally ó dà pé o ní special bóyá kí n pè ní allegiance torí tí wọ́n bá wà tí ó bá ní idol àwọn ọmọ náà fans but àwọn fans náà tún máa ń jura wọn lọ àwọn fans kan máa kàn jẹ́ normal fans àwọn kan máa jẹ́ extreme fans tó yẹ pé tọ́n bá sín báyìí ẹnìyẹn ni tọ́n bá sọ̀rọ̀ báyìí ẹnìyẹn tọ́n bá wúkọ́ báyìí ẹnìyẹn ìbáṣepọ̀ olówó wà láàrin ìwọ àti Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá. báàsì Ọlọ́run. ẹ̀gbọ́n àdúgbò ni ìwọ fún rẹ̀ kàn pé ọmọ Mushin ni ìwọ náà ọ̀tí àwọn méjì ọmọ Mushin jọ ni wá ẹ̀gbọ́n àdúgbò ni gbogbo olórin ni máa ń gbọ́ Paso ọmọ omi ara mi ni Ọlọ́run sẹ́ẹ̀ kí Paso kó tó blow la ti ń gbọ́ Paso ló kà wá lákọ̀. ní Mushin bẹ́ẹ̀ mo sọ fún ẹ pé before first album. àbá pé àwa ń gbàgbó Paso ló kọ́ wa lákọ̀ àbá gbogbo 90s tí Paso máa ń pè láàríyá a máa ń wọ bàtà slippers yẹn a máa sọ standard a máa wọ wá sáàríyá Paso ní àìrọ̀ bá di next Sunday ẹni bá ti wọ slippers wa kó má jẹ́ kó wọlé àwa lọ́wọ́ owó palm owó kító ó ti yẹ owó kító ń gbà yẹn ó ti yẹ so Paso ọmọ iṣẹ́ ọrùn mi ni bá a sì súnmọ́ gbọ́ pẹ́. ọ̀rọ̀ tó sọ yìí is taking me to my next question torí pé àríyá tó sọ yẹn a mọ̀ pé ibẹ̀ ni King Sunny Adé àti ń ṣeré àwọn náà ní ibẹ̀ yẹn so àwọn olórin Fuji tó bá ń rìn nígbà yẹn wọ́n máa ń ṣeré then èmi náà tí mo jọ́ ọmọ Mushin gbogbo ẹ̀ náà la ní ààrẹ experience àmọ́ bí gbogbo ẹ̀ ṣe ń lọ a mọ̀ pé ní táìmù yẹn Alhaji Sule Adio Atawẹ́wẹ́ wọ́n máa ń ṣeré láríyá àwọn náà ṣeré láríyá tẹ bá ti rárọ kése kẹ máa ṣàánú gbẹ so gbogbo táìmù náà la mọ̀ so lẹ́nujọ́ mẹ́ta yìí Atawẹ́wẹ́ grant interview kan wọ́n sọ kankan ní interview yẹn wọ́n sọ wípé ok táìmù kan wà tí Dr. King Saheed Òṣùpá tí wọ́n ti popular dáadáa nígbà yẹn pé wọ́n máa ń mú wọn wá sí wọ́n ti wá gba máìkì rí lọ́wọ́ àwọn lójú agbo ọ̀rọ̀ yẹn dá wàhálà lẹ̀ gan all over the internet now wọ́n dàgbọ́n ti settle ọ̀rọ̀ yẹn kí ni reaction for someone like you tó ti ní one-on-one experience gbogbo àwọn life àríyá shows gbogbo àwọn kìíní yẹn kí ni reaction ẹ̀ sí ìgbà tọ́rọ̀ yẹn jáde. ọ̀rọ̀ yẹn tóbi gan-an jẹ́ ìfẹ́. ó lọ fà. ọ̀rọ̀ yẹn tóbi gan-an pé ìjàgbá méjì ni kò dẹ̀ sí irú àwa ó ní nǹkan tá a lè dá sí bọ̀ láti ilẹ̀ àsọmọ Mushin tó bí wá sínú Mushin gbogbo ẹ̀ láàmọ̀ ó ti yé láti ilẹ̀ brabra ni Atawẹ́wẹ́ máa ń pe Paso brabra tó ti yé ń sìn so bàtọ́ wá di pé ó ní pé bàbá díẹ̀ tàràbà nù méjì ó ṣáà wọ́n níbi tí mo lè sọ̀rọ̀ dé mọ́ understand
so níbi tí mo lè sọ̀rọ̀ dé mọ́ Buhari yẹn Ọlọ́run ti bá wọn yanjú ẹ̀ alhamdulillah ọpẹ́ ni fọ́lọ́run. Okay, for an ardent Oganla fan, Kesi Jagaban, kí ni o lè sọ because now a ti rí pé gbogbo rivalry competition tó wà láàrin Oganla àti Olúfìmọ Ọlọ́run ti bá wa yanjú gbogbo àwọn méjèèjì náà they are close friends. Like So ibo ló fi sí jù Oganla ni Olúfìmọ. Ọ̀bọ̀ wáyé tó ń wá rọ́ káàkiri a ní Pàṣọ ẹ̀gbọ́n àdúgbò ni ẹ̀gbọ́n àdúgbò tó ń ṣe dáadáa fún mi gbogbo lórin ni máa ń gbọ́ Pàṣọ ẹ̀gbọ́n àdúgbò ẹ̀gbọ́n tẹ́ pé àtọ́ pé a máa ń rá ọ̀tá wọn mọ́wọ́ sẹ́nu kò yẹ ẹ̀sìn gbogbo lórin ni máa ń gbọ́ Pàṣọ òun ló kà wá lákọ kò yẹ pé ó yẹ máa ṣakọ so fúlì iṣan ọrùn gbogbo ẹja ara mi ọ̀gá ńlá fúlì ni so ti yẹ ẹ̀sìn gbogbo lórin lè yàn mí gbọ́ pé èèyàn mi gangan my brother Pàṣọ ni. Okay, ní industry as an actor èèyàn máa ń face àwọn challenges oríṣiríṣi at times èèyàn kan lè ṣe nǹkan fún yàn ní industry ẹ̀ pé àbúrò àkíní ìdùn mi gan o mi ì lè ever gbàgbé mọ́ táyé máa fi parẹ́ kí ni nǹkan tó jẹ́ challenges tó jẹ́ pé challenging moment tí bóyá èèyàn kan ló ṣe ni o bóyá senior colleague àbí junior colleague kan tó ṣe fún ẹ ní industry pé nǹkan tẹ́ni ṣe fún mi lè ever gbàgbé mọ́ láyé kí nìkan náà. nǹkan tẹ́ni yẹn ṣe lórí kémi náà the crew ńgbà yẹn nígbà yẹn Afford ṣiṣẹ́ ní Bọ̀sùlàdó hotel mi ìwà ẹ̀ màtà Afford lájọ máa ń wà torí gbogbo yẹn Afford ẹjọ́ Ọmọbánkẹ́ Túnmí Dixon Olúmídé Ọ̀bọ ọmọ wa sọ̀rọ̀ mi ní Mushin gbà yẹn tí mo ṣe ń gẹrun so ọmọ wa sọ̀rọ̀ mi ní Mushin gbà yẹn wo 90s yẹn so tí Afford wa ní ọ̀gbẹ́ni ń bẹ́ ṣiṣẹ́ gbà yẹn kò sí fóònù ọ̀gbẹ́ni ń bẹ́ ṣiṣẹ́ ní déètì ẹ̀ máa ti mú sọ́wọ́ ọjọ́ yẹn ṣàgbéra mo lọ sí location yẹn gbà tí mo débẹ̀ so wọ́n adalẹ́ afẹ́sùn mo rí ibi sùn sí so àwọn crew yẹn kẹrin tèmi ni wọ́n ọmọ bá jẹ́ kí n sun ìyàrá ọ̀dọ̀ ẹ̀ àwọn àná kò sí wàhálà mo dẹ̀ sùn sí orí rug ní hotel yẹn nígbà yẹn Bọ̀sùlàdó hotel so elémùrè kan dé ni pé kí ni wọ́n ṣe yìí báyìí bọ́tà náà elémùrè kan ní bọ́tà bó ṣe lé bọ́tà nìyẹn ó ń fẹ́ ṣe mo wá lọ sùn sí inú báà ní ìsàlẹ̀ ó dá ẹ̀gbọ́n ètò ìjọ tún lé mi bọ́tà sẹ̀ ilé ìwé ṣé màá ṣe jáǹjà kí ló ṣẹlẹ̀ wọ́n fẹ́ rí mi wọ́n á kó bẹ́ẹ̀ máa lọ sùn ní location bus. Ẹ̀fọn kọ́. Ó jẹ mí bí location yẹn lo 5 days inú bọ́ọ̀sì yà mo sùn tí a fi parí location yẹn. Gbogbo 5 days yẹn. Inú bọ́ọ̀sì ni mo sùn kí ni ẹ máa dùn bẹ́ẹ̀ ṣé bó ṣe máa lọ ilé mo dẹ̀ ti fi iṣẹ́ bábà sílẹ̀ ó ti yé kí ni fẹ́ ṣe máa wọ pé kí ni fẹ́ ṣe òkè bó wá ní ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n Sunday ẹ̀gbọ́n yẹn wá ní bọ́ọ̀sì mo náà ẹ̀gbọ́n mo ní iye báyìí lọ́wọ́ jẹ́ kí n fún yín lówó jẹ́ kí n máa lo bọ́ọ̀sì yìí fún location bus wọ́n á ní àkùsí wàhálà mo ṣàkówó yẹn lọ fún ẹ̀gbọ́n yẹn bóyá ẹgbà so ẹ̀gbọ́n yẹn wá gbé bọ́ọ̀sì yẹn gbà yẹn Mr Bush mo wá ń ṣe location bus ó ti yé so bá ti location bus tán bá ti pè mí máa lọ bá Murphy ní Èbúté Mẹ́ta nígbà yẹn wọ́n gbé inú ọ̀tọ̀ ní orí pákó ó ti yé so mo ṣáà ṣe bọ́ọ̀sì yẹn mọ́tò yá so Murphy náà ti ń produce dára wọn Murphy mo fẹ́ wá bọ́ọ̀sì mo fẹ́ máa ṣe location manager wọn so lè ṣe sá iṣẹ́ yẹn mo sẹ́wọ́n máa lé aláì máa ṣe akílọ̀ wà ń bẹ̀ kí wọ́n máa ṣe kò sí wàhálà mo ṣe gbé bọ́ọ̀sì lẹ́ẹ̀ mo yẹ di location manager ni so wá lọ́rẹ́ mi kan bẹ́ẹ̀ ó ti wọ American ṣe ìtùnú so wá ní àpéyà òun náà kájọ máa ṣe iṣẹ́ yẹn kò sí wàhálà máa yẹn àwọn àjọ ṣiṣẹ́ bọ̀ èmi ni main man location manager yẹn kọ́sọ̀ owó bọ̀ tí lóun èmi lẹ́kẹ̀ẹ́ rí ọmọ mo ṣe lè mi mo rugged gan so mo wá sí location manager títí so bàtọ́ wá di 2007 wá lọ́rẹ́ mi kan down ló ti wà London sí so wá sọ fún mi pé èlò rẹ̀ fi ya fíìmù 2007 yẹn wọ́n á nígbà tí má ṣe bá bi 2 million wọ́n á ní pé 2 million èmi náà 2 million naira wọ́n fi kọ́ ọ́ pé mo rí ẹ̀kọ́ tó fẹ́ ràn mí lọ́fẹ̀ẹ́ owó tá a fi tó 5 million wọ́n fi yà lé 5 million wọ́n ṣàfún mi ní 2 million 5 nígbà yẹn 2007 fíìmù yẹn kí ni ló ta fíìmù yẹn Aloy táàtì fíìmù yẹn ni Abara méjì báyìí mo lo Clown Shukura ó wà yẹn àwọn Kevin ò tí ní star ara wà yẹn àwọn Kevin kẹ́ ò tí ní star ara ògùn ọ̀ṣẹ̀ ń bọ̀ ni ọdún gan gbà yẹn ọdún gan nínú fíìmù gan Tusin ló ṣe ń gbà yẹn Tusin ló ṣe nígbà yẹn tá à ń sọ yìí 2007 yẹn so wà ya fíìmù yẹn nìyẹn fíìmù yẹn bá tà so àwọn tó kó fíìmù wọn rówó wọn èmi náà tún rówó ṣó ti yẹn sì so yẹn ni first film tí máa kọ́ ṣe ní gbèsè ayé mi
pé èmi náà jẹ́ producer ṣó ti yé ń sìn so 27 ni. My next question ó máa dá lórí Murphy Afolabi torí pé ní industry Murphy Afolabi was not just a producer, was not just an actor, he was an actor, he was a producer because wọ́n máa ń ka méjì mẹ́ta ní industry wa producer èèyàn gbọ́dọ̀ pe orúkọ Murphy sí. Àgbà fèrè gbọ̀ngbọ̀n nìyẹn. In fact recently tí Hakeem Effect tó ṣe interview kan ó sọ pé Murphy gangan ló sọ òun ní Hakeem Effect òun ló fi effect sí pé òun ló discover òun. Bẹ́ẹ̀ni. Now Murphy jẹ́ èèyàn kan tó yẹ pé ó ti help a lot of people oníyè industry yìí. Mo fẹ́ lè sọ pé ṣàṣà ni celebrities wà ní industry tí kò gba ojú window Murphy kọjá. Even our crew gan. Even our crew directly or indirectly. Yeah. So nígbà tí ọ̀rọ̀ Murphy yẹn ṣẹlẹ̀ mo máa ń sọ most of my interviews especially people like you tó jẹ́ pé you know bí Murphy ṣe kú bí wọ́n ṣe ọ̀rọ̀ òkú Murphy ní industry mi o àwọn kan feel pé kò yẹ ó yẹ kó lọ fà jù bẹ́ẹ̀ lọ torí pé nílùú òyìnbó tí ẹni tó bá jẹ́ ní field kan bóyá movie industry tí actor kan bá kú tàbí tí bóyá boxing industry wọn tí boxer kan bá kú boxer tó ní influence tó ní impact lórí industry yẹn tó bá kú wọ́n máa ń ṣe bí hall of fame bí kan ṣe eré wọn síbi kan bí kan sọ facility kan ní òkè Murphy Afolabi kíní kan orúkọ bẹ́ẹ̀ yẹn láti fi immortalize memory irú èèyàn bẹ́ẹ̀ yẹn kí ni reaction ẹ sí bí ọ̀rọ̀ òkú Murphy ṣe lọ nínú industry torí àwọn kan sọ pé àbòsí wà nínú ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tó yẹ kó ṣe kíní wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe nígbà tí Murphy kú kí ni reaction ẹ sí. Àwọn Jeff ọ̀rọ̀ láti bèrè yìí o ọ̀rọ̀ gidi dẹ ni torí pé Murphy láyé ìyẹn kò sẹ́yìn tí ò níbi tó kù sí. Bẹ́ẹ̀ni. Pé ẹ̀kọ́ wà yẹn pé kò síbì kan yẹn a máa kò síbì kan ibi tí Murphy kù sí ni bóyá ọ̀rọ̀ obìnrin lẹ́yìn yẹn Murphy dáa tó bá níyàn tó dáa wọ́n fi èèyàn gidi tẹ́ pé tó bá ṣe é sínsìn Murphy ti gbàgbé mo lè káyé èèyàn tí wọ́n fi kó lọ Amẹ́ríkà in industry wa jẹ́ pé wọ́n lórúkọ dè ní wọ́n ń ṣe 20 tó jẹ́ pé Murphy ní sábàbí. confam gbà tó wá kú tán wọ́n turn up kó tó dùn mí nìyẹn. Àwọn wo ni Unscripted ní show. Àwọn tí n bá sì lè rántí ara wọn ní Sọ́yẹ̀rì wà ara wọn ní Fétíà wà ẹ pé èèyàn kan náà wà Chidimokeme kan náà Shanty Town. Chidimokeme no English actor ni Chidimokeme. confam mo sọ fún ẹ lẹ́nìí bẹ́ẹ̀ lọ ipe Mercy Ayigbé fẹ́ travel out pé Mercy Ayigbé fẹ́ travel out ní ayé ẹ̀ èèyàn mi ni Mercy a close gan Murphy ni Asia níjọ sí Asia ń gbà yẹn Murphy náà ni èrò pọ̀ tí mo lè rántí dárúkọ èrò pọ̀ tí Murphy ti ṣe dáadáa fún àwọn kan àdẹ́kí Murphy lọ sọ wọ́n di director. Àwọn bíi Jeff. Torí pé tí ọmọdé ò bá ìtàn àbárọ̀bá for a lot of people tí wọ́n mọ̀ mo máa ń like kí n máa ṣe program mi mo máa ń like kí n ṣe enlightenment. Nígbà yẹn ó ti pé Murphy di director ó ti yẹn sí pé Murphy di director Murphy ló máa ń lo IBRAHIM CHATTA tó ti yẹn sìn fún directing gbà yẹn ó ti Murphy ló máa ń lo báyọ̀ Tìjání ó ti yẹn sìn pé báyọ̀ Tìjání fẹ́ direct fíìmù Lókun Àràjì ni Erin lọmọ ní Kòròdú àyà ní Daniel King Hotel ṣó ti yé ń sìn bàbá Murphy ṣe rárá gan ẹgbàá gbogbo ìṣẹ̀lẹ̀ Murphy máa sọ pé kíní àníwàá ṣe kíní ṣe àníwàá ṣe ó máa ń sọ pé ó máa ṣe sẹ̀ ìwọ fún rẹ tó jókòó yìí Jeff tó jókòó yìí nígbà Murphy Afolabi èmi mo jẹ́ kẹ́ mọ̀ Murphy Afolabi Murphy ní Kasim bó ti rí track and dolly mo ní àwọn ẹ̀kọ́ àjọ wa láti mo ṣe ni wọ́n fi tẹ̀lé òkè ìwọ àní máa ṣe sẹ̀ kò sí róò tí Murphy ti fún yín ṣe wọ́n fi máa gbé àní wọn máa ṣe so Murphy dá gan tábàjọ́ ọ̀rọ̀ obìnrin tó kù Murphy máa ti ajá náà nípa ọ̀rọ̀ obìnrin ó ní lédè kan dẹ́kin fẹ́ ń gbà kan báyìí tó lédè ẹ̀ fuck up ó ti yẹn sìn tó padà lọ fẹ́ Murphy níta àti padà yanjú ẹ̀ so lẹ́yìn ọ̀rọ̀ obìnrin kò sí nǹkan mi kò Murphy èèyàn tó dá ní wàláìtàláì èèyàn tó dáa ni gbọ̀ngàn tó wá kú táwọn artist kan tó ń tan náà. Wọ́n tẹ̀ ṣe bẹ́ẹ̀ pé àwọn mọ̀. tó ń ṣe pé àwọn mọ̀
kí ni yẹn dùn bí ṣé báyé ṣe ẹ̀ṣẹ̀ ní kíyàn dá ni ó ti yé pé ṣé ẹ̀ṣẹ̀ ní kíyàn dá ni pé Murphy ni first èèyàn tó yẹ pé tó kàn sanwó gidi fáwọn actor ní set wọn pé ó ń sanwó gidi fáwọn actor Murphy ni Murphy dá wà láìtàláì ọ̀rọ̀ obìnrin nìkan náà ni ọ̀rọ̀ tó wà níbẹ̀ kò yẹ kó lè ṣe bẹ́ẹ̀ bá Murphy kú kò yẹ kó ta àwọn èso ẹnu. Mo rí obìnrin tẹ́ pé Murphy rán Amẹ́ríkà tẹ́bí girlfriend ẹ̀ nígbà yẹn nígbà tí Murphy kú tán ó ṣe bẹ́ẹ̀ tó ra àwọn ọmọ ẹ̀ nínà. So kí la wá ń sọ so Murphy dá Jeff wọ́n fẹ́ràn mọ̀ pé Murphy dá. Ẹ̀wọ̀n lèmi ṣe máa ń sọ because a lot of times ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ṣe fídíò yẹn tí mo sọ̀rọ̀ Murphy wípé Murphy kò yẹ kí torí tẹ́lẹ̀ yẹn bá kú kò yẹ ká dẹ́yìn ẹnu Murphy ò ń ṣe èèyàn tó máa kú tí industry yẹn máa wá gbàgbé ẹ̀ just like that because Murphy ò kì í ṣe actor lásán kò kì í ṣe producer lásán producer tó nípa ó ní contribution Murphy sí development industry wa. Ó dáa tó bá rí àǹtí tó yọ sáyé sọ̀yà bí ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọn nígbà kan táwọn èèyàn ń kú pípípípí Murphy ti gbé ẹbọ ní òwò báyìí torí film industry yìí rí. Irọ́ ni o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹni tó bá báyìí sọ bí ọ̀rọ̀ yìí lọ́wọ́ àǹtí Adésọ̀yà tó yọ Adésọ̀yà computer industry. ó ti yé wọ́n máa sọ fún ẹ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti gbé Murphy ti bọ́ sí ògbé ẹbọ pé àfẹ́ kó ọ̀dọ́ Murphy kò yẹ kó lè gbàgbé ẹ̀ Ọlọ́run but ó yà pé ẹ̀ṣẹ̀ ní kí ẹ máa ṣe dáadáa àwọn yà pé mo rí pé ẹ̀ṣẹ̀ ni. Another attribute nípa Murphy because we won't stop talking about Murphy especially tí Martin bá someone like this sọ̀rọ̀ Murphy jẹ́ èèyàn kan tó ní ìgboyà very brave tí a bá ń film táwọn ọmọ tá bá ya dé káwọn ọmọ tá yẹn kó bọ̀ wá kán kàdà wá kán kó lẹ́bẹ̀ wá tí gbogbo everybody ti sá lọ mo ní experience kan ní ọjọ́ kan táwọn film táwọn ọmọ tá dé tí gbogbo ẹ di yamayama gan Murphy was the only person tó dúró tó jẹ́ pé àti bọ́yìn àtàdáyìn ẹ máa kó bọ̀ Murphy dẹ̀ dúró báyìí àwọn irú ẹ̀wọ̀n experience yẹn èwo ni wọ́n ní nípa Murphy mo fẹ́ ká fi. ó níyè ẹ̀kan ní 2004 àwọn ìyàfẹ́ nǹkan ní First Gate ní Nari King Hotel yìí náà gba ẹ̀ ṣe rain so báwọn ọmọ ẹ̀ṣọ́ yẹn dé ní ẹ̀rọ bàbá wọ́n ti wá àtàkùn àti lé wọn pé ìdìkan bá bi tú òru wọn yẹn dé nìyẹn. lóru everybody ti sùn. gbogbo àwọn girls wa lórí bra lórí pátá wọ́n tó wọn bọ́lẹ̀ ni báyìí wọ́n fi kàn dúró ni kí ni ṣẹlẹ̀ ń bí báyìí kí ni ṣẹlẹ̀ ló dé ṣùgbọ́n so bọ̀ àwọn guys wọn jẹ́ ìkọ́jẹ́ wọn láìkí Ibrahim Chatta àti afford sàwọn náà pa náà ọ̀rọ̀ yẹn bọ́ wọ́n fi òbẹ̀rù wọ́n ti fọ́ gbogbo gíláàsì mọ́tò tó wà nínú hotel wọ́n fi ra gbogbo ẹ̀ wípé ẹ̀ má wọrí ó ra gbogbo ẹ̀ so kò ṣètò ṣogbo ni àbí ti mi ò lè ka pé àjọ wà gan mo fi jọ wà gan so mo ti rí experience tó pọ̀ nípa àwọn ọmọ ta jẹ́ pé rọ́ṣẹ̀ tó jẹ́ pé àti máa dúró tán. So now my next question eléyìí máa lé kínka torí mo fẹ́ touch àwọn sensitive party kan nínú interview yìí ni Esther Kẹ́mi Azonto àwa kan tá a mọ back end story yẹn a mọ̀ pé nígbà kan ẹ máa ń wà dáadáa later la gbọ́ pé kíní kan ṣẹlẹ̀ marketer kan ṣe kíní kan tó ṣẹlẹ̀ gangan for a lot of people tí wọ́n wà privy láti gbọ́ information yẹn gbà yẹn I want you to use this platform and explain kí ló ṣẹlẹ̀ gangan. Ọlọ́run bá ní ọba olùtọ̀nà Esther jẹ́ nígbà yẹn ó jẹ́ girlfriend mi mo mọ̀ Esther ní 2009 ṣùtì so time yẹn èmi àtẹjọ́ wa fẹ́ra wa ṣùtì so wọ́n lọ fi máa act movie and no problem wọn àfi sọ́ndà Lukman Raji tó nígbà yẹn Lukman Raji àjọ wa gan ṣùtì so time yẹn wọ́n á fẹ́ ya fíìmù kan wọ́n ẹ̀ táìtù ẹ̀ ní ẹ̀ ní dúró àwọn á ní àbúrò Lukman mo ní ọmọ yìí pé ó dẹ̀ wọ́n mi kí n lò fún role lady pé àwòṣe èdè múnà kò ní mí àṣìbí director yẹn máa blend ẹ̀ mo dẹ̀ lọ sí fíìmù yẹn nígbà yẹn wọ́n dẹ̀ rí pé àwọn òlélẹ̀ fíìmù yẹn dẹ̀ jáde so gbogbo ayé iṣẹ́ tí máa ń ṣe òun ni máa lò sí múfì yẹn ìwọ́kọ́ fúnra ẹ̀ mọ̀ bá jọ wà ní. àjọ wà ní mo mọ̀ àwọn tí wọ́n mọ̀. tó wọ́n mọ̀ àbí so bàtú wáyé ọjọ́ kan ṣá àwà lóṣogbo àlọ́yà fíìmù mi náà yẹn ṣàánú mi láti fíìmù yẹn so ó wá ń jó nu bedroom gba yẹn orin yìí jáde Azonto
mo wá ní ó mọ jójó jẹ́ kí n ya aṣọ tó fún ẹ wá ní ó yà oníbọ̀ ó pọ̀ lọ́wọ́ mi sìn torí gbà yẹn máa fowó mi ya fíìmù ni fíìmù ńláńlá mo mi ń gbówó lọ mákẹ́tà báwo ta ló ń jẹ́ bẹ́ẹ̀ so mo wá ya bàtà adéko mo wá ya 5 cent advert fíìmù yẹn mo ya so mo wá post advert yẹn sínú fíìmù bó ṣe gba fíìmù yẹn bí ìgbà wo ló máa jáde wọn bí kí n fẹ́ ṣe báyìí mo ṣàwùjọ yẹn bóyá jẹ́ ká ya fíìmù yìí so bàtà rẹ̀ ya fíìmù gbà yẹn mo ń lo baby boy ní year 2010 mo lo baby boy green so iṣẹ́ tí wàá jáde ó ti blow wọ́n á fẹ́ lọ sọ̀rọ̀ owó ní pẹ̀lú marketer ní Mushin that's a small world so mo wá pàkì sísàlẹ̀ ọ́fíìsì wọn wá èmi tó tán èsì pé jókòó bébí mi mò ń bọ̀ so èsì ń fẹ́ sí bébí mi ní mọ́tò èmi dẹ̀ ń sọ̀rọ̀ owó lókè pé àkíní àṣé marketer ti rán àbúrò ẹ̀ wá gba nọ́mbà Esther níta àgbà tí ọ̀rọ̀ rẹ̀ gbé ti regbè bọ́yẹ̀ bá jẹ́ fún mi bọ̀bọ̀ àbúrò marketer yẹn ó sì gbé àbí nǹkan báyìí pé kí n má bínú àmúyà ìsọ̀rọ̀ tó ṣe nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn so fíìmù àṣà sọ̀rọ̀ owó ta so gbà tí iṣẹ́ yẹn máa jáde iṣẹ́ yẹn ti jáde kí n lè gba owó iṣẹ́ tó ti pé Esther lòun kówó lẹ̀ kí ló ṣẹ́gi lọ́wọ́ kùn so ó wá níjọ́ kan ó ti yé mo kàn pé Esther ó lóun bọ̀ wá sílé mi láti kọ́ bá mi fọ̀rọ̀ lẹ̀ ó wá dé ní tẹ̀ alẹ́ kí gbòòrò tí ń bọ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ìrìn àjò fóònù ọwọ́ èmi rà everything mo ṣe fún kí ló ṣẹlẹ̀ wọ́n á rí pẹ́lú àpẹ ọmọ yìí àbó ti rìnrìn kun mi ọjọ́ yẹn bá kan ẹjọ́ sùn nìyẹn mo kàn rí pé fóònù kan ń dún Nokia ìkéré bá fóònù yẹn dì ní ṣóṣù àlọ́ mi nulẹ̀ o sọ fóònù yẹn nù wọ́n á rí pé ó dẹ̀ ti sùn kọ̀ jíjọ́ pé fóònù yìí ta ló ní mo wá bọ̀tà mo wá tọ́ fóònù yẹn kò ń vibrate ni kò dún mo wá tọ́ fóònù yẹn mo wá fóònù yẹn tà mo wá rí gbogbo miss kan wá rí small to small tè ta lélẹ́yìí mo wá tẹ nọ́mbà small sórí fún mi small kí nọ́mbà small tó wá lórí fóònù nọ́mbà marketer kí ló ṣẹlẹ̀ mi ò rí ìrò mo wá jí lóru pé Esther wa kí ló ṣẹlẹ̀ báwo ni mo ṣe kọ́ fún ìwà ní mo ti fún táwọn ní fóònù wá ń wọlé mo sọ wá ti small ní àfẹ́ ò jẹ́ kí n mọ̀ obìnrin lé o nǹkan bójú ní gbé kò sí wàhálà ó ṣàbẹ̀ mi pé mo ní àwọn ìyẹn ti lọ àtìgbà yẹn ni kíní ọ̀ ti strong mọ̀ tẹ́bí gbà yẹn ó bá fi small lẹ́yìn gbà yẹn wàhálà mo ṣe lè máa fẹ́ gbà yẹn mo tẹ́ kó wá ní àbí ọmọ ìyá wa a lè fẹ́ ra wa o àkànjọ wà ní o jẹ́ kí n máa pẹ̀lẹ́ ní iye o àmàjọlá agreement yẹn mo ṣe fílẹ̀ fún small yẹn but táìmù yẹn ó dùn mí lẹ́kùn mo ya wèrè tán náà. o lè ṣàlàyé fún àwa. ìwọ ṣá mọ̀. àwa rí lè mọ bí ó ṣe ń lọ. ni mo fi Afọlábá pé small gbé hello small world bóyá mọ̀ pé ìyàwó Kazeem ni Esther ẹni kí ló sọ irọ́ o mo sì ń do lọ́wọ́ báyìí mo fẹ́ ya wèrè ni nígbà yẹn sẹ́ small ó ṣe bí Ọlọ́run pé kò sí ọ̀kan tó a máa ṣe àárín small world lẹ́yìn ní nǹkan alhamdulilayi ó ti yé ó lu agbára marketer pé kí ló fẹ́ ṣẹlẹ̀ nígbà yẹn fíìmù tó ń yà hour 15 tó gbé Esther lórí tó yẹ pé omi ẹ̀kọ́ náà ni omi ẹ̀kọ́ náà ni bọ̀ọ̀lẹ́ ni àwa náà lè yá ṣe wà àdẹ̀ṣíwánú géèmù yẹn àṣìṣe mi o iṣẹ́ yẹn la ṣe fi ń jẹun bọ̀ nígbà yẹn tó wá bọ́ marketer jà a máa ní ká má lò ẹ̀ mọ́ ni so nígbà yẹn mo ṣe relé mo ṣe bí ọ̀lẹ mo ń wò báyìí bọ́rọ̀ ọ̀rọ̀ Esther ṣe jẹ́ nìyẹn so bọ́ létà àti padà sẹ́tò àti padà yanjú àtijọ́ ń ṣe normal thing tó bá kí mi sì gbé ẹ̀ lọ́wọ́ àfà bó ló wà níṣọ́ wà pa ó tán bọ́ àkàn lè wà mọ́ ó ti yé so bó jẹ́ nìyẹn. ó ní agbára gan lórí ètò lénìí ẹ̀yin tèmi ẹ ṣáà ti rí bí ó ṣe ń lọ ibi tí interview yìí dé báyìí mo máa béèrè question yẹn yẹ ní industry nǹkan kan ṣẹlẹ̀ ní táìmù kan tó ya Saheed Èṣù mo dẹ̀ mọ̀ pé ìwọ àti Saheed Èṣù ẹ wà
then ọ̀rọ̀ kan wá jẹyọ nípa ọ̀rọ̀ títí Austin n fẹ́ kẹ́ bá wa tọ́nà sí ó jẹ́ ẹ̀rọ báwo kò yé mi. ọ̀rọ̀ yẹn jẹyọ pé wọ́n fẹ́ lo Austin sínú fíìmù yẹn because àwọn marketers ń gbà yẹn lo Austin má lo Austin sínú fíìmù tó bá lo Austin sínú fíìmù mi níta even someone like me gbàtàn blacklist Austin Emmanuel àwa kan wà tó jẹ́ pé agíran ok a fẹ́ ṣe fíìmù bá blacklist Austin àwa máa lo Austin Emmanuel now there was a film tèmi gangan personally tí mo yà tẹ́ pé ìgbà tá a wá gbé dé YouTube even wọ́n tún tẹ̀lé Austin dé YouTube náà tọ́tọ́ pé irọ́ fíìmù tẹ́ bá ti yà tẹ́ ti lo Austin báyìí kò kí n ṣe ọ̀dà marketers nìkan tẹ́ bá gbé wá sí YouTube gan àtúnígbà so kíní yẹn ó di wàhálà gan then gbà tí Saheed Osupa náà máa sọ̀rọ̀ same thing náà ṣẹlẹ̀ sóhun náà same thing ṣẹlẹ̀ sí a lot of film producers ní industry wa láàrin yẹn kí ni experience yín. ṣé mo pé lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé Austin láti lè àjọ wà bẹ́ẹ̀ yẹn bàbá tó dé sí location Saheed Osupa láti bẹ̀rẹ̀ síjọ wà so bàbá tó mọ̀ ẹ̀ tí ń bá rìn dẹ̀kẹ̀rẹ̀ mi ò rí bí èèyàn burúkú bàbá tó dé ńgbà yẹn tí Saheed ní kọ́bọ̀ òun lò sí fíìmù nígbà yẹn mákẹ́tà yẹn sọ pé no ó ti yé ń sìn so pé àìrọ̀ pé ó ti yé ń sìn so bá sì tẹ̀ lọ bá mọ́fì ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹni yìí nígbà tí òun ò tí ì jẹ́ kankan òun ni ó máa ń lò òun sí múvì pé bó jẹ́ wọ́n sì bó jẹ́ tún sìn ẹjọ́ ẹ bá mi fún ṣó ti yé kó bá wọn jà pé ẹ láti lò náà ó bẹ̀bẹ̀ pé òun ló ní fíìmù ẹ̀bọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi lò èèyàn mi ní ẹjọ́ nítorí Ọlọ́run gbà tí Mọ́sìndé gan ó lọ gba ìlú orin àwọn ọmọ gúrùpù ẹ̀ wọ́n fi orin àti ìlú yẹ Austin wọlé ṣó ti yé sí pé no ẹni yìí téèyàn bá dá sí èèyàn kò ní ṣe bẹ́ẹ̀ fún ṣó ti yé sí so ó dàgbé ó ṣe tú sínú iṣẹ́ yẹn yẹ ẹ̀gbọ́n rántí ó ṣe tú sínú iṣẹ́ yẹn ó tán èmi ò rí ju nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. ok ẹ̀yin tèmi ẹ ṣàṣírí bí ó ṣe ń lọ last question ni pé àwọn fans yín then second one àwọn tó ṣẹ̀ṣẹ̀ join industry ọ̀rọ̀ ìgbìyànjú wo lẹ ní fún wọn then fíìmù wo lẹ ṣe recently àbí wo lẹ ń plan láti ṣe tó ṣe fẹ́ jáde ẹ jẹ́ káwọn tí yín mọ̀. fíìmù tèmi ṣe recently ni Sheriff ó wà lórí Cinema Pointer ẹ lọ bá mi wò tẹ́ bá wò ẹ ní regret ẹ dẹ̀ máa kán gbọ́n bẹ́ẹ̀ kejì ni pé àyìn tẹ̀sẹ̀ ń join film industry gbogbo akọ́lá máa di star ṣe ti yé ń sìn ẹ̀dẹ̀ mọ̀ dẹ́ pé cameraman ni tẹ́bí continuity ni ó gbà ọkẹ́ ju celebrity mi lọ so ẹ má rìn pé ẹ mi náà fẹ́ di star ẹ lè ṣe crew ó ti yé ń sìn set máa wà bẹ́ẹ̀ makeup wà continuity wà director wà bẹ́ẹ̀ so ẹ dẹ̀ má ṣe gbéraga torí pé kí ni agbára ń bá yàn dálẹ̀ ìwọ tó bá jẹ́ star tó ń lò ń sìn ṣe sùúrù má ṣe gànràngànràn farabalẹ̀ wọ́n rí ẹni ó ń lò ẹ̀ kò sẹ́ni tí ò lè jókòó tó fi lè múra àwọn ògógó yẹn dẹ́ pé wọ́n jẹ́ ń tù pàtó tó ògógó ń dún kò sọmọ ẹlẹ́pọ̀n náà tó ti yẹ sí tó ìwọ tó ń lò ẹ̀ sìn ṣe kùn ẹ̀ má ṣe gìrìgìrì tó ti yẹ ń sìn ó tẹ̀lé nǹkan tó bẹ́ẹ̀ fún àwọn tó jẹ́ stars wa bóyá ìwọ ń sìn mo pè é pé Jeff bá mi níṣẹ́ ó mọ̀ pé ò lè charge mi àwọn máa sọ pé ò ráyè meanwhile date yẹn ó wà available torí pé change ni máa fún ẹ tó yẹ kó rò pé ọ̀gbẹ́ni inú àtijọ́ ń bọ̀ tipẹ́tipẹ́ jẹ́ kí n ṣe fún wà ní ò ráyè so àwọn upcoming tó yẹ kó ṣe wọlé yẹn ẹ mọ̀ pé lè bíìlì wọn kẹ gbowó ńlá lọ́wọ́ wọn àwọn lè máa ráyè fún kò ní yẹ kó rí bẹ́ẹ̀ kò ní yẹ kó rí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó yẹ pé kò wá ríṣẹ́ ṣe tó ń gbéṣẹ́ fún tó wá bẹ̀ sí ronú tó bá kú ẹ̀ máa post RIP ẹ̀ ó dá sí irú èmi sìn mo máa act máa coordinate ṣebí tí n bá rí acting lọ mo lè coordinate tí n bá coordinate mo dà Jeff jọ ó bá mi níṣẹ́ mi lè ráyè tí n bá rí ẹ pé iṣẹ́ yẹn á gbà kó lọ́wọ́ mi á gbé fẹ́ lòmíì ṣé lòmíì yẹn tó bá rí pé tó bá rí ẹ pé náà máa gbéṣẹ́ yẹn fún so ṣé kí mi wá ronú kú ni ó ti yé sìn so kọjá ká máa ran ara lọ́wọ́ ó ti yé sìn kọjá ká máa ran ara wa lọ́wọ́ ó ṣe lọ́wọ́ tóra ní wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n pòṣù ẹjọ́ kíní kan sì kẹ́ ṣàánú ẹ̀ kó dáa ó ti yé sìn àwa fúnra gan a lè ran ara lọ́wọ́ ó ti yé sìn àwa fúnra wa a lè ran ara lọ́wọ́ and again gbogbo àwọn tí wọ́n máa ń kúrò tó bá ṣe interview tó máa ń kúrò pé yẹn kíní kan kò ní kọ́ máa sòótọ́ bọ́ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kọ́ máa sòótọ́ bọ́ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó dá ní yẹ̀ kan bẹ́ẹ̀ 2010 ó ti yé ń fẹ́ ya ẹ̀ẹ́dì dúró táìmù ẹ̀ kò sówó lọ́wọ́ mo wá ní
change kò mọ́ náà lópin ọ̀rọ̀ ajé ẹ̀gbọ́n mi mo wà níye báyìí lọ́wọ́ ṣé mo lè fi ya fíìmù náà wáyé náà tó yá so wọ́n encourage mi pé ó yá àní fíìmù ò lè yá sẹ́ẹ̀. Canelo mi ni. a ní àrò owó wo ni tó yẹ kí mo fìlìmọ̀ náà kí n ṣe Kazeem dáwúrí ẹ burú ó ti yé sí so pátá mo fi nìyẹn bọ́n mo ní àlùkò ajé mo ní change báyìí lọ́wọ́ ẹ jẹ́ kí n fi ya fíìmù so ti yé sí wọ́n dẹ̀ encourage mi àtẹ̀yà fíìmù yẹn lọ́dún náà lọ́hùn so láti gbà yẹn náà èmi náà mo òmìnira ara mi mo tún mò ń ṣe láì mí lọ so àwọn tó yẹn wọlé sí kí gbogbo akáwà fún pàtó lórí gbé di star a lè ṣe location manager èmi mo ṣe location manager rí mo ṣe location boss rí kí tó wá di actor kí tó wá nípa nínú iṣẹ́ yìí ṣó ti yẹn sí so ẹ jẹ́ ká máa ràn ra lọ́wọ́ so kò tèmi rí nìyẹn o àmọ̀ràn tèmi nìyẹn tó wá lè tẹ̀lé láfikún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa help ara wa ní film industry ẹ jẹ́ ká help ara wa èèyàn kan wà Jeff tó yẹ pé ó wrong gan ọmọ ọ̀yẹ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà pé kí ni gbogbo ọmọ ìyá kan náà ni wá wàá máa ṣe birthday báyìí wọ́n máa post ẹ̀ wọ́n máa tag ẹ̀ wọ́n máa rí o ní àtọ́nlẹ̀ ìjẹ̀ wáyé jú báyìí pé àwọn tí wọ́n wúlò tí wọ́n kì í post ẹ̀ ọ̀dà comment wọn máa lọ comment síbẹ̀ kí ni yóò dáa ó kì í sìn tẹ́ bá post mi tí mo rí màá acknowledge bó táwọn bá post yín ẹni acknowledge wáyé tó rí bẹ́ẹ̀ wáyé tó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn fáwọn ọmọ oníṣìkì ní ọ̀rọ̀ sọ kó máa sọ̀rọ̀ sí wa kí n rárá lọ́wọ́ rárá àtọ̀ tí ò lẹ́ kó rí bẹ́ẹ̀ kí ló wà ní gòkè òkè tẹ́yìn bá kú tán ní wọ́n ẹ̀dẹ̀ dá ẹ̀rọ post RIP ṣé ó dáa orí burúkú yẹn lọ stop ẹ̀ ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ kò yẹ ẹ jẹ́ ká máa ràn án lọ́wọ́ ẹ lọ stop orí burúkú ẹ stop eye service ó ti yẹn sẹ́ stop ẹ̀ ẹ jẹ́ ká ríra wa pé kíní tà ń ṣe nǹkan ni wà la jẹ́ òkè ẹsẹ̀ ẹni tí òkè ẹsẹ̀ tó post ní tẹ̀yà tọ́lẹ̀jẹ̀ kí lẹ́yìn wá ní à pé òun jẹ́ èèyàn kàn ṣe rí òun kó dáa irú ẹni bẹ́ẹ̀ máa ronú ẹ jọ̀ọ́ ẹ lọ change. Thank you so much KC Jagaban Kazeem Adeshine Film production. Hello. Yes, so thank you so much for joining us on the show. You're welcome. I really appreciate oríṣiríṣi àwọn kan tí a gbọ́ orí tí a mọ̀ gbogbo wa pátá láti ní àǹfààní láti mọ̀ lórí ètò lẹ́yìn. Thank you so much. God bless you. You're welcome. I really appreciate your You're support. welcome. Guys, as we come to the end of the show on Unscripted with Jeff Owolewa, aka Tony Montana, just chill till I come your way on the same channel. Please, if you know that you are watching this video and you have not subscribed to this very channel, please subscribe to this channel and smash that notification bell. So when my next video is coming up, you're going to be the first to see it. KC Jagaban, ẹ bá mi tún sọ fún wọn wípé kàn lọ wo àwọn videos wa, àwọn interviews wa lórí Jeff Owolewa TV. Ẹ̀yin tèmi lógo lẹ́kìn ṣe olófo torí èmi ni CEO olófo ló ń bínú ológo. Ṣó ti yẹn sẹ́ lọ sí orí Jeff Owolewa TV ẹ subscribe ẹ tún share ó ti yẹn sí gbogbo àwọn videos tó ti ṣe nípa àwọn actors ẹ máa rí ń bẹ̀ ẹ jọ̀ọ́. Thank you so much. Thank you so much. God bless you for watching my videos and God bless you for dropping those beautiful comments. Hala.